Ẹ̀yin tèmi ẹ kú dédé àsìkò yìí o. Orúkọ ti tèmi ni Ọlátàwọn Rahim aka Dàmọ́lá ọmọ ayé. Ẹ̀yin tèmi ní Twitter, Instagram, Facebook, UK, Canada, all over the world. Mo kí yín èmi ọmọ yín, àbúrò yín, èèyàn yín, èmi náà ni. Mi ò pé méjì wọn dẹ̀ nífẹ̀ẹ́ lómi ṣe mí. Èmi ọmọ olómọ apẹ̀rùn, èmi ọmọ lórí agogo. Ẹ má jẹ́ ń kíra mi jù, mo ṣe ń padà bọ̀ lórí ìyẹn. Orí ètò àrọ́bá ni a wà yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ yìí pé àwọn nǹkan ńláńláńláńlá, àwọn nǹkan gidi la máa ń mú wá sí orí ètò yìí. Ṣé wá rí lẹ́nìí ẹja ńlá ni mo gbé wá. Èèyàn tí mo gbé wá fún yín lẹ́nìí ọdún ni kì í ṣàìmọ̀fólókó. Èèyàn ńlá ni wọ́n, bàbá ni wọ́n, èèyàn gidi ni wọ́n. Ẹ má jẹ́ kí n fọ̀rọ̀gùn. Ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n. Ẹ jẹ́ kí àwọn àlejò wa kí wọ́n introduce ara wọn sí yín. Ẹ kú kalẹ̀ sà. Atọ́kùn, ẹ kú ètò. Iskilu Oyinboye lórúkọ tèmi tí àwọn olólùfẹ́ mi mọ̀ ní Bàbá Jangola nínú iṣẹ́ eré orí ìtàgé. Ẹ ṣé ẹ̀yin dáàdì wa. Ẹ̀yin tèmi nílé gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé òdú ni wọ́n kì í ṣe àìmọ̀fólókó. Àgbàlagbà ni wọ́n nídìí iṣẹ́ tíátà yìí. Mi ò lè ròyìn bí wọ́n ṣe tó tán. Ẹ jọ̀ọ́ dádì wa, mo fẹ́ kí ẹ bá mi ṣàlàyé fún àwọn aráalé ìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé yìí. Ẹ ṣé atọ́kùn. Èmi Iskilu Oyinboye mo bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé yìí ní gẹ́gẹ́ bí ọmọ ẹ̀kọ́ṣẹ́ ní ọdún 1970, 49 years ago. Tó bá di ọdún tó ń bọ̀, a máa sọ̀rọ̀ 50 ọdún sẹ́yìn. Mo bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ bàbá wa, bàbá olóògbé olóyè Hubert Adédèjì Ògúndé. Mo lóore ọ̀fẹ́ láti lo ọdún 6 lọ́dọ̀ wọn, ọdún 6 gbáko lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé, gẹ́gẹ́ bí oníjó. Ká dúpẹ́ f'Ọlọ́run lónìí wípé ohunkóhun tó lè jẹ́ ìmọ̀ tí mo lè sọ pé mo ní lónìí, ọ̀dọ̀ bàbá Ògúndé ni mo ti bẹ̀rẹ̀. Kí ìrìn àjò mi tó wá tẹ̀síwájú, mo kúrò lọ́dọ̀ bàbá Ògúndé 1976. Mo dá ẹgbẹ́ tèmi kalẹ̀ ní 1978 ní Agége. October 5, 1978 gangan lọ́jọ́ tí mo fi ẹgbẹ́ Bóyé Theatre Group lọ́lẹ̀ ní Agége Stadium. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí n táwa kọ́, a bá ìtàn àtúnbárọ̀bá. Torí pé gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan atọ́kùn wípé wọ́n tọmọdé ò bá bá tàn á bá rọ̀bá. Àwa bá ìtàn àtúnbárọ̀bá. A bá ìtàn lẹ́nu àwọn bàbá wa Ògúndé wípé ọdún 1944 ni eré orí ìtàgé tó bẹ̀rẹ̀ gangan gẹ́gẹ́ bí iṣẹ́ àṣejẹun, tó dẹ̀ jẹ́ pé bàbá Ògúndé ni ẹni náà tí wọ́n sọ iṣẹ́ orí ìtàgé tí a ń pè ní theatre arts lónìí di àṣejẹun. Ní àkókò táwọn bẹ̀rẹ̀, wọ́n jẹ́ ká mọ̀ wípé iṣẹ́ eré orí ìtàgé ó jáde wá láti ìgbàlẹ̀ eégún, ìgbàlẹ̀ ìgúnnukó, ìgbàlẹ̀ orò, ìgbàlẹ̀ tí àwọn àgbà ìgbà yẹn, àwọn ènìyàn ìgbà yẹn máa ń ṣe
wọ́n ń pe kinní kan ní ojúde ọba ń sìn ní àkókò iléyá bí eré orí ìtàgé ṣe rí gẹ́gẹ́ bí ìtàn táwa gbọ́ lẹ́nu wọn. Wọ́n máa ń ṣe àwọn èmi lọ́dún eégún ìgúnnukó agẹmọ, wọ́n máa ń ṣe lójúde ọba, wọ́n máa ń ṣe ní gbàgede ọjà nígbà yẹn kó tó di pé àwọn wá sọ di àṣepawó àṣegbé káàkiri tí wọ́n ń pè ní eré orí ìtàgé alárìnjó nígbà yẹn. Nígbà tí àwa kúrò lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí mo ṣe sọ tí mo dá ẹgbẹ́ Bori Theatre Group sílẹ̀, mo lórí ọ̀fẹ́ láti rìnrìn àjò púpọ̀ lọ́dọ̀ wọn. Ọdún 6 tí mo lò lọ́dọ̀ bàbá ó mú mi rìn jákèjádò orílẹ̀-èdè yìí Nàìjíríà, ilẹ̀ Haúsá ni o, ilẹ̀ Ìgbò ni o, àtúnjáde lọ Benin Republic, Kútọ́nù, Ghana títí dé Gabon nígbà yẹn. Ká dúpẹ́ lónìí wípé eré orí ìtàgé ìgbà yẹn a ò ṣe nítorí owó ṣùgbọ́n nítorí ìfẹ́ tí a ní sí iṣẹ́ yẹn. Irú mi tábà ní mo bẹ̀rẹ̀ eré orí ìtàgé, mo bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ gidi lọ́dọ̀ bàbá Ògúndé ni. Láti primary school ni mo ti wà nínú eré orí ìtàgé. Lákòókò gbà yẹn a mọ̀ pé àwọn eré tí àwọn olùkọ́ wa tó máa ń kọ́ wa gbà yẹn nígbà bá fẹ́ ṣe àjọ̀dún òpin ọdún àti ẹ mọ̀ pé eré Ògúndé ni. Irú Igbó Orúnmalẹ̀ ìgbà tí mo wà ní primary school ni mo ti kópa ń bẹ̀ tó jẹ́ ipa tó ṣe kókó ṣẹ́ranko ṣe ènìyàn. Nígbà tí mo wá padà dé ọ̀dọ̀ bàbá Ògúndé, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ohun tí mo ti ṣe nígbà tí mo wà ní kékeré ní pínísín ní primary school, mo lórí ọ̀fẹ́ láti wá gbéjáde lọ́dọ̀ wọn. Kí n tó fulẹ̀ ọ̀rọ̀ mi, kí n tó dé ọ̀dọ̀ bàbá Ògúndé, mo lórí ọ̀fẹ́ láti kọ́kọ́ bá ilé iṣẹ́ kan ṣiṣẹ́ tí mo dẹ̀ lè fọwọ́ ẹ̀sọ̀yà lónìí wípé ilé iṣẹ́ yìí Lebanese kan lónìí, òun náà kọ́ ṣe fíìmù ní Nàìjíríà, the first Nigerian film, Son of Africa, 1970. Mo join ilé iṣẹ́ yẹn ní January 1970. Mo kúrò ńbẹ̀ ní the middle of that year, join Ògúndé nígbà tí mo rí wanted 6 actors 6 actresses nígbà yẹn. So third film tí mo sọ yìí, àwọn náà kọ́ ṣe film. Tó bá sọ pé wọ́n ṣe film ní Nàìjíríà, pé wọ́n ṣe film ní Nàìjíríà, Fed Films Nigeria Limited, wọ́n Lebanese Alikisra ni lónìí nígbà yẹn. So nígbà tí à ń ṣe orí ìtàgé gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan, a ò ṣe fúnfẹ́ owó, à ń ṣe fún ìfẹ́ pé nǹkan tí a fẹ́ràn. Ó ti yàtọ̀ sí ìsìn tó dàbẹ́ ní pé ìfẹ́ owó ló wá mú ọ̀pọ̀lọpọ̀ rọrí sí atọ́kùn. Mi ò mọ̀ ẹ jẹ́ kí n sì kulẹ̀ báyìí náà. Ẹ ṣé gan dádì, ẹ ṣé gan. Ẹ̀yin tèmi ṣe ti rí báyìí pé tí ọmọdé ò bá bá tàn á bá àrọ́bá. Ṣé ti rí pé àwọn dádì wa wọ́n bá ìtàn, wọ́n tún bá àrọ́bá. Inú mi dùn gan fún gbogbo ohun tẹ́ ti ń sọ bọ̀ láti ẹ̀kan pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọdún tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ tàn mọ́lẹ̀ sí gbogbo àwọn èèyàn tẹ́ jẹ́ kí wọ́n gbọ́. Bọ̀ mo tún fẹ́ béèrè, ṣùgbọ́n mo tún fẹ́ béèrè nǹkan kan sà. Mo fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ sí nǹkan kan tí àwọn èèyàn máa ń ṣe àríyànjiyàn sí pé bóyá dúdú ni funfun ni. Mo fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ sí. Ẹ jọ̀ọ́, sinimá àgbéléwò tí wọ́n ń pè ní home video, mo fẹ́ kẹ́ sọ ẹni tó kọ́kọ́ ṣe sinimá àgbéléwò, mo fẹ́ kẹ́ sọ fún wa. Atọ́kùn, ẹ ṣé. Ẹ jẹ́ kí n yànnàná ẹ̀ báyìí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ta ló kọ́kọ́ ṣe sinimá ní Yorùbá. Sinimá àkọ́kọ́, fíìmù àkọ́kọ́ tí mo sọ bá a ṣe 1970, èdè òyìnbó ni.
wọ́n translate ẹ̀ not translate o wọ́n translate ẹ̀ sí Ìgbò, Hausa and Yorùbá. Ṣùgbọ́n ní ti àwa tá wà ní eré orí ìtàgé ní ti Yorùbá ká tó sọ̀rọ̀ home video torí ibì kan ló ti bẹ̀rẹ̀ kó tó dé home video ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe fíìmù Yorùbá ní Nàìjíríà Dr. Ọlá Balógun. Dr. Ọlá Balógun. Director ni kì í ṣe artist rárá. Àwọn tó lò fíìmù yìí ló gbé olóògbé Adéyẹmí Afọláyan jáde Àjàní Ògún. Láàrin Dr. Ọlá Balógun àti bàbá olóògbé Dúládípọ̀ ni àsọyépọ̀ ti wáyé nígbà tó ń pàdé ní Berlin Festival kan tí fíìmù yẹn tí wọ́n fi lo Adelove fún ipa tó ṣe kókó lead role. Bí fíìmù Yorùbá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Fíìmù yẹn ló popularize pé wọ́n ń ṣe fíìmù ní Nàìjíríà kó tó time yẹn lẹ́yìn eléyìí tí mo sọ pé àkọ́kọ́ ṣe ń kọ́mìnì kan yẹn wọ́n ti ṣe English film bíi 4 tẹ́nibọ́dì ò tẹ́ ríro rárá. Ṣùgbọ́n àwa òṣèré orí ìtàgé Yorùbá la popularize iṣẹ́ yẹn. So lẹ́yìn yẹn bí fíìmù ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó fi di tírú ọ̀gá mi Bàbá Ògúndé tí wọ́n ṣe Ayé Bàbá Sàlá Ọ̀rúnmọ̀rú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí wọ́n lọ lórí ìbéèrè yín gangan home video. Kí home video tó wáyé movie ti kọ́kọ́ wáyé. So movie ló tẹ̀lé sinimá. Tá bá ń sọ̀rọ̀ movie mo fi gbogbo ẹnu sọ wípé mo wà nú àwọn tó kọ́ ṣe movie video film. Èmi Ọlátúndé tá ń pè ní Kọ́lá Igídá Isiaka Egúnbùnmi nìbàdàn Àròmírẹ́ àti ẹnìkan. So ìgbà tí fídíò fíìmù bẹ̀rẹ̀ yẹn à ń gbé kiri à ń ṣò ẹ̀ ní káàkiri náà ni bọ́n ṣe ń ṣò sinimá. Ṣé wá rí nígbà tó yá ni home video bẹ̀rẹ̀. So tá bá ń sọ wípé fídíò fíìmù fídíò movie Muyideen Aládé Àròmírẹ́ ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe. Ẹkùn ní àkọlé movie yẹn gbà yẹn. Nígbàtí àkọlé tọ̀dọ̀ mi jẹ́ Ẹ̀bìtì àti àwọn míì tó kù tí wọ́n ṣe gbogbo. Ṣé rí nígbàtí ó máa di ọ̀rọ̀ ní home video yẹn àgbéléwò Alhaji Yekini Oyèdélé lẹ́ni àkọ́kọ́. Ó ṣe ní 1991. Alhaji Yekini Oyèdélé films lẹ́ni ó kọ́ ṣe home video. But this is home video, not movie, not video movie now, but home video. Alhaji Yekini Oyèdélé ni. Ẹ ṣé gan-an. 1991. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ kú àtàárọ̀. Ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa yẹn. So ẹ jọ̀ọ́ dádì, mo tún fẹ́ kí ẹ tún bá mi tàn mọ́lẹ̀ sí nǹkan kan. Torí ìgbà tí ẹ ń sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan yẹn, ẹ sọ wípé inú ìgbàlẹ̀ Egúngún ni Gúnukó ni eré orí ìtàgé ti jáde. Èmi dẹ̀ tún máa ń gbọ́ nǹkan kan wípé Àrìnjó ló di eré orí ìtàgé. Mo wá fẹ́ kẹ́ yànnàná ẹ̀ kẹ́ tàn mọ́lẹ̀ sí bóyá nú Egúngún ni o àbí Gúnukó àbí bóyá nú ìgbàlẹ̀ àbí Àrìnjó ló di orí ìtàgé. Mo fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ sí. Ṣé rí ó wọnú ara wọn. Ihun tí ìtàn fi yé wa bó lè jẹ́ pé àwa kéré nínú àkókò yẹn gan púpọ̀ ṣùgbọ́n àwa náà ń rí torí ní ìlú tá ti bí wa náà kálukú wa náà láti rí pé wọ́n ń ṣọdún eégún wọ́n ń ṣe kínní kankan. Ibẹ̀ ni àwọn
bàbá tí wọ́n bẹ̀rẹ̀ eré orí ìtàgé tó ń sọ di iṣẹ́, ibẹ̀ ni wọ́n àwòkọ́ṣe yẹn ni wọ́n ń ṣe. Lákòókò kan tí ẹ bá wo òṣèré orí ìtàgé tó jẹ́ òṣèré orí ìtàgé tó rìn jò, mò ń bọ̀ lórí àrìnjò tó rìn jò dáadáa, wọ́n máa ń pe kinní kan ní eégún orí mọ́tò. A máa ní à ń ṣe propaganda, à ń ṣe rally, so kinní yẹn bíi àgọ́ eégún náà fi ń ṣe ń gbà yẹn náà. Now ṣe rí ìtumọ̀ àrìnjó nìyí. Iṣẹ́ eré orí ìtàgé kì í ṣe iṣẹ́ jókòó síbì kan. Ìtumọ̀ àrìnjó nìyẹn. Ìyẹn tó fi ń pè ní alárìnjó, torí wípé ijó gan ló máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ eré. Nígbà yẹn tẹ́ bá fẹ́ ṣeré nírú àdúgbò tá a wà yín sìn, gbàgbàrà gbogbooro gbàgbàrà gbogbooro, ijó yẹn lè máa bẹ̀rẹ̀ níjó kárakárakára. Yẹn ni àwọn èèyàn gbà yẹn fi ń pè ní iṣẹ́ alárìnjó. ṣóye yín, kì í ṣe pé bóyá òun ló bí tíátà àbí ṣé tíátà ló bí, ara iṣẹ́ tíátà ni, ara iṣẹ́ eré orí ìtàgé nígbà yẹn. Ẹ máa kọ́ jó, àwọn èèyàn tẹ̀ máa ń fẹ́ràn ijó yẹn gan tí wọ́n bá rí ẹgbẹ́ òṣèré orí ìtàgé tó mọ̀ nípa ijó, pàápàá irú bàbá Ògúndé tó jẹ́ pé ijó jíjó gan ni wọ́n mú lọ́kùnkúndùn jù nínú gúrùpù wọn nígbà yẹn. So ìtumọ̀ ẹ̀ nìyẹn, àrìnjó, iṣẹ́ alárìnjó, kì í ṣe iṣẹ́ jókòó sílé. Èmi a máa sọ kinní kan fún àwọn ọmọ tèmi pé èmi ò mọ àwọn kan tó ń pè lọ́dún Iléyá, mi mọ ohun tó ń pè lọ́dún Kérésì, mi mọ ohun tó ń pè lọ́dún Easter, mi mọ ohun tó ń pè lọ́dún kìíní, torí pé òṣèré orí ìtàgé lásìkò yẹn ò ṣọdún lé. Ibi tó ti fẹ́ pawó gidi ló ti fẹ́ lọ ṣọdún. Lákòókò Iléyá a ti mọ̀ wípé Muslim, àwọn ìlú tó bá jẹ́ ti Mùsùlùmí bíi Ìlọrin, Kàbà, nǹkankan ní àwọn ọ̀gá wa náà máa ṣe tọ́ ẹ̀ lọ. Tó bá di táìmù Christmas àbí Easter, irú Èkìtì, Oǹdó tó mọ̀ pé àwọn Christians ló pọ̀jù síbẹ̀. Ní so ìtumọ̀ àrìnjó nìyẹn, travelling theatre, travelling theatre, ìtumọ̀ àrìnjó nìyẹn. Ẹ ṣé gan. Láti ibì kan, láti ìgbèríko kan dé ìgbèríko kan, láti ẹ wò ọ̀rọ̀ pọ̀. Ẹ ṣé dádì wa. Ìlú sọ tọ́lẹ̀ kan. Bẹ́ẹ̀ni, ó tiẹ̀ dàbí pé kẹ́ ẹ ṣáà máa sọ àwọn ìtàn yẹn fún mi lọ kí ẹ má mẹ́nu dúró. Dádì, nígbà tí ẹ̀ ń ṣe àfihàn ara yín lẹ́ẹ̀kan, lẹ́yìn tẹ́ dárúkọ yín tán, ẹ ní àwọn èèyàn máa ń pè yín ní Bàbá Jàngólà. Mo wá fẹ́ kẹ́ ẹ sọ ìdí tí wọ́n fi ń pè yín ní Bàbá Jàngólà fún wa. Ẹ ṣé atọ́kùn. Orúkọ ìtàgé mi ni Bàbá Jàngólà. Bí orúkọ yẹn dẹ̀ ṣe wáyé ni pé Ọlọ́run fún mi níṣẹ́ kan ṣe, torí ohun gbogbo tí èèyàn bá ṣe tó dẹ̀ rí ṣe tó dẹ̀ dára tí ó bọ́ sí gbígbà fáwọn èèyàn, Ọlọ́run ló fún èèyàn ṣe, kì í ṣe mímọ̀ ṣe. Mo ṣeré kan tí a pè ní Gbẹ̀gẹ́dẹ́ Gbiná, àkọlé ẹ̀ nìyẹn, ní ọdún 1991. Ó jẹ́ eré tẹlifíṣàn, kì í ṣe múvì, kì í ṣe fíìmù. Eré yẹn nígbà yẹn, ipa tí mo kó, orúkọ tí mo jẹ́ ń bẹ̀ ni Bàbá Jàngólà. Mo jẹ́ olórí àwọn ìgárá ọlọ́ṣà, a very hardened criminal nínú eré. Mi kì í ṣe criminal lójú ayé o, ká dúpẹ́ fọ́lọ́run. Ìgbà yẹn ni orúkọ yẹn jáde, Gbẹ̀gẹ́dẹ́ Gbiná. Ó jẹ́ eré ọlẹ́sẹ̀ọ̀sẹ̀ tó lọ lórí àwọn station bíi 5, LTV8, NTA12 l'Abẹ́òkúta, OGTV tó sálọ káàkiri. So in tó bí orúkọ yẹn nìyẹn. Ìsíkírù Lèmbóyè gangan ni orúkọ mi. Èmi l'Òṣùlá Kẹsàn-án, ọmọ ọlọ́kọ̀ ní Ṣẹ̀rí, ọmọ Olúńlá, ọmọ ọlọ́fẹ́ Àgbódèrè. Ẹ ṣé gan dádì wa. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa yẹn o. So
ẹ ṣé gan dádì, inú mi á dùn láti tún gbà yín lálejò sí lẹ́ẹ̀kan sí i. ṣé ní gbogbo ìgbà tí ẹ bá fẹ́ gbà mí lálejò lórí ètò yìí ni mo ṣe tán, nítorí ẹni tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ yìí ó jẹ́ ẹnìkan tó jẹ́ ẹni tó dára sí mi, ó dẹ̀ dára sí gbogbo àwọn òṣèré orí ìtàgé, kì í ṣe ẹni tí a fi ń ṣeré. Atákéré ṣùgbọ́n ìyọ́dún K1 Akọ́láwọlé Ògúnyọmí, kò sígbàkígbà tẹ bá ní ó yá. ẹ ṣé gan dádì, ẹ ṣé gan o.